lẹ́yìn ọ̀rẹ̀yìn Portable sun ọgbà ẹ̀wọ̀n òkè kúrá nílùú Ìlọrin mọ́jú o wọ́n fá irun rẹ̀ tó kùn ní ọ̀pọ̀ àwọ̀ kodoro gbajúgbajà olórin takasúfè ní Badmus Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable ó mọ̀ ló mọ̀ sun ọgbà ẹ̀wọ̀n àtúnṣe tó wà ní òkè kúrá nílùú Ìlọrin mọ́jú òwúrọ̀ yìí kódà a tún rí gbọ́ pé irun orí rẹ̀ tí ó kùn lóríṣiríṣi àwọ̀ ó ní wọ́n ti yọ abẹ́ sí tí wọ́n sì fa kodoro tẹ́ ò bá gbàgbé lánàá ọjọ́ ajé Monday òun iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ó ní wọ́n mọ̀ wọ́ Portable wá ilé ẹjọ́ o lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí olórin fújì kan Saheedosupa tó fi kàn án lótìtọ́ ní ilé ẹjọ́ ti gba bẹ́ẹ̀lì àti onídùúró olórin náà ṣùgbọ́n kò tí ì gba òmìnira látàrí pé kò tí ì tẹ̀lé àwọn gbèdéke bẹ́ẹ̀lì rẹ̀ tí wọ́n fún nílé ẹjọ́ o níbi ìgbẹ́jọ́ náà èyí tó wáyé lánàá adájọ́ ní kí Portable kó pèsè mílíọ̀nù kan náírà èèyàn kan tó ní dúkìá àti alága piman ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara fún ilé ẹjọ́ o kó tó lè máa tàtíléwá jẹ́jọ́ pẹ̀lú gbogbo ìgbìyànjú Portable àti àwọn ènìyàn rẹ̀ wọ́n ní gbèǹdéke ẹlẹ́kẹta yìí kò mọ̀ rọrùn fún Portable láti rí ohun tí a gbọ́ ni pé Alhaji Adisa Owala tí ó jẹ́ alága ẹgbẹ́ piman ní Kwara ó má kọ̀ láti yọjú sí Portable láti jẹ́ onídùúró fún o a ò mọ ìdí tí alága náà fi ṣe èyí àwọn kan ní ọwọ́ ti kan ọwọ́ ni ṣùgbọ́n ohun tó dá wa lójú ni pé títí tí ilẹ̀ fi ṣú kò mọ̀ yọjú síbẹ̀ láti dúró fún wèrè olórin náà ìdí nìyí tí Portable ọmọ Ọlálọ́mí bó ṣe gba atẹ́gùn mọ́jú lọ́gbà ẹ̀wọ̀n àtúnṣe òkè kúrá nílùú Ìlọrin ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ilé ìtura náà tó ní kí àwọn oníròyìn kí wọ́n fi orúkọ bò ńlá ṣírí ó mà sọ wípé Portable wà lálàáfíà ara nínú ọgbà ẹ̀wọ̀n kò sí ẹni tó lù ú tàbí fọwọ́ kàn níbẹ̀ kódà ó tún forin dá wa lára yá níbẹ̀ gan nǹkan ẹyọkan tí a kàn ṣe fún ni pé a ti fa irun orí rẹ̀ ìdí tí a sì ṣe léyìí ni pé bí wọ́n ṣe gbé wọlé ó mà ló máa sọ pé ògo ni mí bí ó ṣe ń gapá yìí òun ló fà á tá a fi fárun rẹ̀ láti já ìràwọ̀ rẹ̀ kó má bàa máa ṣẹnu belebele nígbà tó bá jáde tán o lẹ́yìn èyí kò sí nǹkan kan tí wọ́n fi ṣe Portable ọmọ Ọlálọ́mí o ó wà lálàáfíà ara o àdúrà gba Olúwatóyìn ló ń jábọ̀ láti kàn ní Eyayorubaworldtv bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí ẹ ṣé púpọ̀ tẹ́ ń tẹ̀lé wa o ọlọ́ọ̀bá náà rèé kò ní fi ẹnì kọ̀ọ̀kan wálẹ̀ o.